ọmọ Ìbàdàn ọmọ Ìbàdàn wọ́n lọ rè kẹsà òpin onílé àrólú ọmọ Ìbàdàn mo fẹ́ lọ rè kẹsà òpin onílé àrólú ọmọ àrólú òwò àjíkẹ́ adélẹ́ o ọmọ àrólú òwò ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ àrólú òwò ọmọ àrólú òwò Adéfúnkẹ́ ni o ọmọ àrólú òwò ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ àrólú òwò Àjíkẹ́ adé o ọmọ ẹ̀fún ṣetán ṣe ń bẹ́ ńlẹ̀ ní àbúrò dé lẹ́wọ̀n ọláyíwọlá Dúdúyẹmí mọ́dọ́dẹ tó ní Adéfúnkẹ́ ọlọ́jọ́ òbí àwọn tí Toronto ní ìlú Canada ni mo wá ákí màmá Adéníkẹ́ ẹ̀mí tó sọdún èyí ni ó ṣe tàmọ́dún náà láńlá Àjíkẹ́ adé tó posh màmá tó bí Abdulsamad olúwa ṣeun lónìí mọ́ bọ̀ ń gàgede ó ní wọ́n bá ń káǹtì òun kí n bá ń kó lójú èdè kí n kéyìn mẹ́nu kún Àjíkẹ́ adé tó posh ọmọ ọlá ni ọ́ ọmọ owó ni ọ́ ọmọ ọba ni ọ́ ẹni yìí ni ọ́ òní dẹni àbùkù lọ́lá Olódùmarè ọba Ìbàdàn nílé Olúyọ̀lé o Àjíkẹ́ adé o ìbà Olúyọ̀lé ni wọ́n ń korí kí àwọn bàbá tó bí ọlọ́mọ ńlẹ́ ọmọ ajẹ́gbíyọ̀ ọmọ ajẹ́gbíyọ̀ ọmọ ajẹ́gbíyọ̀ ọmọ fi kára ń fọ́rí mu mo lẹ́yìn Ìbàdàn ẹ̀ mèsì ọ̀rọ̀ ẹ̀ gbọ́ ọmọ agbọ́n sásásá ogun tí ò ní bá wọn sá lọ́jọ́ tí ogun bá dé Àjíkẹ́ adé o ìwọ lọ máa gbọ́ yáyàyà ogun mọ́ yá lọ́nà Ìbàdàn oníbánisọ̀rẹ́ àìníran ni lọ sójú ogun mo ní kẹ́dùmarè ó sọ òkúdẹ̀ tí lórí gbogbo ọmọ láyípo